Ijó ẹ̀rín ayọ̀ ló wà lẹ́nu Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé báyìí o. Ó sì nǹkan kan tó ń dun àwọn méjèèjì nínú, ẹ máa bá wa ká lọ. Ijó ẹ̀rín ayọ̀ Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀. A sì ń gbọ́ wípé àwọn méjèèjì wọ́n ń dunnú báyìí o. A kò tíì mọ nǹkan tó ń dùn wọ́n nínú. Kí ni ẹ rò pé ó ń dun Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé? Kí ni ẹ rò pé ó ń dùn wọ́n nínú o? Ṣùgbọ́n ó dáa tí ẹni tó ń yọ̀ tó bá ti ń yọ̀ ká máa bá wọn yọ̀, torí wípé àwa náà fẹ́ kí ire tiwa náà kí ó dé o. Ìròyìn nípa Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ bí wọ́n ṣe ń dunnú òun là mú wá fún yín báyìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè mọ ìdí tí àwọn méjèèjì tí wọ́n fi ń dunnú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tí a bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ lénìí wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé ó gbé lọ sí orí ìtàkùn ayélujára wọn Instagram. Ó ní wípé ó ní ẹyọ kan lòún béèrè fún, ṣùgbọ́n méjì lọ́lọ́run ṣe fún un. Kò tíì sí ẹnikẹ́ni tó mọ nǹkan tí ó béèrè tó jẹ́ wípé ẹyọ kan ni ó béèrè fún tí Ọlọ́run dẹ̀ fún ní méjì. Kò tíì sí ẹni tó mọ nǹkan náà o, ṣùgbọ́n a ó máa keep yín posted bí a bá ti mọ nǹkan tí Ọlọ́run ṣe fún ìdílé yìí. Ṣùgbọ́n bí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé bí àwọn méjèèjì bí wọ́n ṣe ń dunnú tí wọ́n ń yọ̀, ẹ jẹ́ ká máa bá wọn yọ̀ o, torí wípé àwa náà fẹ́ kí ire tiwa náà kí ó dé kánkán. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwò lẹ́ẹ̀kan sí. Ire lójú gbogbo wa ó máa rí. Ó tún dọjọ́ míì, ọjọ́ ire. Ẹ má jà o, ó dìgbà.